ọ̀gá kan ọ̀gá kan ayé làbọ́lá ọ̀gá kan ẹnìkan kì í jẹ́ kí lẹ́fẹ̀ ọ̀gá kan ó jẹ́ kí lẹ́fẹ̀ tẹ́ rí ẹ ọ̀gá kan òun lọ̀rẹ́ àríre máa kọ̀ ọ̀gá kan adarí má rẹ̀ ní gbé ọ̀gá kan ṣóun lọ̀rẹ́ aṣálẹ̀ jẹ́ ọ̀gá kan ò bá gbé jẹ́ kí oníyì o ọ̀gá kan ilé sọ mí dùn jọyè lọ ọ̀gá kan tábà lómi ń jóná ẹni akẹ́rù ẹ̀wà à ń kí à ń sá ó ní wọn ò jóun joyè bàbá òun ẹ má gbàgbé ajẹ́ ẹwẹ́yìn ṣóun ló gbẹ́lẹ́dẹ̀ ìjọsí àgbìgbò òkú ẹrù orí àwáyé má ya òkúkú níjù sáyé ọ̀pọ̀jù àjẹgúdú jẹra aláṣejù pẹrẹ ní tẹ́. ọ̀gá kan ó jẹ́ kí lẹ́fẹ̀ tẹ́ rí ẹ ọ̀gá kan òun lọ̀rẹ́ àríre máa kọ̀ ọ̀gá kan adarí má rẹ̀ ní gbé ọ̀gá kan ṣóun lọ̀rẹ́ aṣálẹ̀ jẹ́ ọ̀gá kan ò bá gbé jẹ́ kí oníyì o ọ̀gá kan ilé sọ mí dùn jọyè lọ ọ̀gá kan àfi ẹjọba òun dáwúre aṣọ òfẹ́ dọ̀lọ́run ni. ibà mo júbà àwọn tó dá kí n tó dá o mo júbà àwọn tó tẹ̀ kí n tó tẹ̀ torí pé orúkọ àwọn lẹ́lẹ́jọ́ àwọn òun àwọ̀ lọ̀rọ̀ bí ọba falẹ̀ ẹni iṣẹ́ Àríkẹ́. ó ti fewé àwùn sáwùn jẹ ọ̀rọ̀ gbogbo kò nílé òun ọmọ ó ti fewé àwùn sáwùn jẹ Àríkẹ́ pẹ̀lẹ́ okú àmúmọ́ra gbé kalẹ̀ ọ̀kárẹ̀ ilẹ̀ okú àmúmọ́ra ní nǹkan ọba dá máa lè bẹ́ẹ̀. Àríkẹ́. Mama. ara ò ní ní ọ́. Àṣẹ. Àríkẹ́ ikú ti dópin lórí ẹ̀ látòní lọ. Àṣẹ. ikú ti dópin lórí ẹ̀ látòní lọ. ọ̀yàyà gbádùn ọ̀yàyà. Àṣẹ. oyún ò ní pòórá nínú rẹ̀ látòní lọ mọ́ o. Àṣẹ o. ọ̀yàyà gbalú ọ̀yàyà ọwọ́ ayé ò ní tẹ̀ ọ́ látòní lọ mọ́ o. Àṣẹ. ọ̀yàyà gbalú ọ̀yàyà ẹ̀yìn Àríkẹ́ o ohun tó kù ń bẹ báyìí ọmọ ẹyọ kan ṣoṣo ló kù fún ọ ó sì bí lábíyè ó gbé lágbèyè lágbára Ọlọ́run níwọ̀n ọgbà tẹ́mi lá lóhun pé bá ti wà èmi Ìkòyí ọmọ ẹrù àgbọ̀n Ìkòyí ẹ̀ṣọ́ máa dì í lẹ́dọ̀gbọ̀n ọmọ asọ́gbọ́dì lẹ́sọ̀gbẹ́dìgbòrò sàtàndọ́jà tí mo bá ti wà àti kíní tínrín yìí ò ti bọ̀ ọmọ yìí ó gbé lágbèyè yóò sì sàn bí ọ fún ọ wà lọ́gbẹ̀ẹ́ nísìn bó bá ti ń bọ̀ má sọ̀rọ̀ sẹ́nikẹ́ni o yàrá tí mo fi ọ hàn má gbàbẹ̀ lọ tààrà má sọ̀rọ̀ sẹ́nikẹ́ni ibẹ̀ ni ọ máa lọ yóò jù ṣe o yóò rí bẹ́ẹ̀ o yóò rí bẹ́ẹ̀ o torí pé àwọn bàbá mi wọ́n ń tì mí lẹ́yìn wọn ò tì mí lójú. Àríkẹ́ ọmọ Adélànwá àwa ẹgbẹ́ ni a ránṣẹ́ pè ọ́ nítorí pé a ní ọ̀rọ̀ tá a fẹ́ bá ọ sọ. Bẹ́ẹ̀ni àsìkò ti tó tí àwa ẹgbẹ́ ta fẹ́ gbẹ̀rún wa. Bẹ́ẹ̀ni. ẹran bíi bò. Àríkẹ́ o ṣòro ọmọ rẹ ẹran tiwa ni. Bẹ́ẹ̀ni. A fún ọ sí ni a sì ti ṣetán láti gbà àbí bò ni. Bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. Ẹ ṣàánú mi. Èwo àsìkò tó ń jẹ ọmọ tó gan-an òun lè béèrè ọmọ yìí. Ẹ ṣàánú mi ẹ má ṣe bẹ́ẹ̀. Máwọn lè wá àwárí kankan ẹran tiwa ni kò fún wa. Ìyá mi
ìyá mi ẹ̀wọ̀n mìíràn ni ẹ ṣàánú mi, ẹ bá ń bẹ̀ wọ́n. Ìlérí tẹ́ ṣe fún mi kọ́ lélẹ́yìí. Ẹ rántí pé sọ fún mi wípé ọmọ ẹyọ kan ṣoṣo ló kù fún ọ, ó sì bí lábíyè, ó gbé lágbèyè lágbára Ọlọ́run. Níwọ̀n ọgbà tẹ́mi ńlá ló ń pé bá ti wà, èmi kò yọ ọmọ ẹrù àgbọ̀n, ìkòyí ẹ̀ṣọ́ máa di ilẹ̀dògún, ọmọ asọ́gbọ́dì lẹ́sọ̀gbẹ́dì gbòòrò sàtàndọ́jà. Tí mo bá ti wà àti kíní tínrín yìí ò ti bọ̀, ọmọ yìí ó gbé lágbèyè, yóò sì sànjọ fún ọ. Ọ̀rọ̀ rẹ o, báwo là á ṣe é ṣe táyì fi tẹ ọmọ lálóhùn pé ẹ̀yin ẹyẹ màgàmàgà sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lè díẹ̀ o, ó le, kò lè ṣeé ṣe. ọ̀fẹ́fẹ́ ẹ̀yọ̀ ayé. a ti gbọ́ olórí àmọ́ o yóò fi kan dí kan ni o. bẹ́ẹ̀ ni a fọmọ rẹ lẹ̀ o àmọ́ a gbà láfíà rẹ̀ bó o bá ṣe ń fè níkú lọ́ọ́ máa fọlá dìde. ó fi hàn pé ẹ fẹ́ fi àlàáfíà ara mi dípò ẹ̀mí Fẹ́mi. bẹ́ẹ̀ ni. tó bá ti jẹ́ wípé n tẹ́ fẹ́ nìyẹn láti lè fi ọmọ mi lẹ̀ fún mi, mo yọ̀ǹda àlàáfíà mi, ó tẹ́ mi lọ́rùn, mo fara mọ́ o. òfèwé àrùn sáhùn jẹ́ o, òfèwé àrùn sáhùn jẹ́, ọ̀rọ̀ gbogbo kó má lè hun wọ́n mọ́, òfèwé àrùn sáhùn jẹ́. Àríkẹ́, ọ̀dà alágbára lónìí o, ìjọ àwọn bí ọ, ọṣẹ tí wọ́n fi wẹ̀ ọ́ yóò jẹ́ ọṣẹ mọ́ ẹ lára. àṣẹ. kàǹkà tó o fi wẹ̀ yóò kàn ọ́ lára gbẹ̀gbẹ̀gbọ̀n. àṣẹ. O ti wá di akọni obìnrin lónìí o ti da lágbára, ó ti di yèrèpè tí ò ní níbìkan àgbámú tí fi gbogbo ara jóni. ara ayé bá wí èrò ọ̀run ọgbà o, yóò rí bẹ́ẹ̀ o, yóò ṣẹ bẹ́ẹ̀ o, orí rẹ̀ ọkàn kè, o tún dààmú mọ́ látòní lọ, o ní kú kó òjijì, ó jèrè ọmọ rẹ, ọmọ rẹ náà ó jèrè rẹ, bẹ́ẹ̀ ni yóò rí o, ó ti ṣẹ. ẹ ṣeun o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ pátá, ẹ ṣe ojú òní sí yín o. àṣẹ àṣẹ. Àríkẹ́ di alágbára, mo di akọni obìnrin méje, ọ̀rọ̀ mi ti wá di ológìní tó gàjà. ojú tó lé ojú tó wò. Fẹ́mi, mami, ó wù ẹ́ láti gun orí àga yẹn. ó wù mí, ó wù àwọn èèyàn mi. tó bá jẹ́ súnmọ́. Fẹ́mi, bó bá ṣe ń kó lọ́dọ̀ mi nísìn, máa lọ sọ́dọ̀ alága yẹn, sọ fún wípé kó dìde lórí àga yẹn, ó ti ṣetán láti jókòó síbẹ̀. Tí yóò bá gbà lẹ́rọ̀, kó tó wá nídìí àkọ́ṣù, àgbà nídìí ìgbà. Máa lọ. àwọn onígbàwọ̀ onígbọ̀wọ̀ báwo bá gbàwọ̀ onígbọ̀wọ̀ àwa tẹ́ àwa ya. ẹ jẹ́ káwọn ya Fẹ́mi lọ́wọ́. ṣé ìyá Fẹ́mi sọ fún ẹ pé òun nílò ìrànlọ́wọ́ wa? ṣé bí ìyá Fẹ́mi rí wa nílẹ̀ tí ò wá bá wa kò nílò ìrànlọ́wọ́ wa nìyẹn.
ẹ bá má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ ṣe jẹ́ ká lọ sọ́dọ̀ ìyá Fẹ́mi ká fara hàn ká ṣí níyè bóyá iye rẹ̀ á lè sọ wípé agbára ń bẹ ní ọwọ́ òun láti lè fi ran ọmọ rẹ̀ lọ́wọ́ àbí kí lẹ́ni mo sọ. òótọ́ ló sọ nítorí pé kò sí ẹni tó kọjá ìgbàgbé ẹ jẹ́ ká lọ ṣí níyè. ó yá. alájẹmọ́ ní bíríbí ó ṣe wé àrò gidigba dòdò ó ṣọ̀lọ àwọn ọmọ ayé náà ń bọ̀ ẹ fọwọ́ hàn wá. ọ̀gá kan ọ̀gá kan kí ló ń tó fi kíláàsì tẹ̀sí mọ́ mọ́lọ́mọ́lọ́ kí ló ń tó fi kíláàsì tẹ̀sí mọ́ ṣọ́ọ̀bù tí mo sọ fún ẹ ni. Fẹ́mi èmi ló ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ló ṣe báyìí kò sí tuwálè kò sí ọ̀gá kan àbí. tuwálè fún dànù tó bá deserve tuwálè lè yẹn fún ẹ̀yin ò deserve ẹ̀ bọ̀ mo wá síbi láti wá sọ fún yín pé orí seat tẹ wá yẹn ẹ kúrò ń bẹ̀ mo fẹ́ jókòó bẹ́ẹ̀ ni. Fẹ́mi ò fẹ́ tẹ́ Fẹ́mi ò fẹ́ tẹ́ Fẹ́mi kú onílé. wọ́n fúnra rẹ̀ mọ̀ pé tó bá bá ẹ̀ Emeka tó bá bá ẹ̀ wò ní jí bọ́ ó yé mi ó kárí máa déṣẹ́ yẹn lọ kò lè yá wọn òtè máa déṣẹ́ yẹn lọ. Fẹ́mi jáde kó lé mi. torí rẹ pé sí kò sẹ́ni tí ó jí kó ń bẹ̀ torí rẹ pé yàtọ̀ ó sì tán. Ẹ̀wọ̀n tó wá ṣẹlẹ̀ ṣe rí yìnyín kẹ́ni ó ṣe mí mo dúpẹ́ ó ṣiṣẹ́ dáadáa ojú òní tí ẹ bá bẹ̀rẹ̀ kó kéré o. àwùjọ kò tí tásìkò tó yìn mí kò tásìkò tó yìn mí ọgbọ́ èyí náà tó ó tó níwọ̀n. kínú ẹ̀hún náà ni. ẹ jẹ́ tètè máa lọ. má lọ bọ̀ lọ wá. kò sí pàárù san bí ọdún ọ̀kárí. ọwọ́ rẹ̀ dà. sọ olórùn kan. ẹnikẹ́ni mọ́sọ́ ẹnikẹ́ni ó ṣe lè mú kó lóògùn tó kó lágbára bí àrò ni kójó di ní ọba àlù. tí wọ́n bá taari rẹ̀ láyà tọwọ́ rẹ̀ bá lè kanlẹ̀ tó o bá buyan rìn báyìí. dàrú wọn ibẹ̀ wọn gbẹ sí. ibẹ̀ ni wọ́n máa gbẹ sí. bẹ́ẹ̀ ni. eléyìí lágbára ju tẹ́ ti ṣe fún mi tẹ́lẹ̀ náà èlò lélẹ́yìí báyìí. bàbá eléyìí náà ti ká. bàbá mi ò ní jọra mi lójú lọ́dọ̀ yìí tọ́lọ́ ń bá ti ṣe gbogbo ìbá ti ń bọ́ sí bá a ṣe ń fẹ́ kó bọ́ sí. aṣọ tí ìpè bá bọ́ọ̀lẹ̀ kò sẹ́rọ̀ kó tó lè wọ̀ o jáde kó lè mi náà bẹ́ẹ̀ o. tí mo bá wọlé tí n bá jáde tí n bá dàlú ẹ̀ tó o bá balẹ̀ kó gbẹ lóru kó bá pè mí ṣá mọ̀. ọ̀gá kan jáde gbogbo ọlọ́lọ́ tẹ̀fẹ̀ nú ẹ̀ àwa la wà lẹ́yìn ló fi fọ́ǹbù àti gbẹ lẹ́yìn ẹ̀ bí omi bẹ́ẹ̀ ni. àlàyé ẹmọkàn. àwọ̀ rí mo ṣe kọ́lọ́pátá ni mo ti rí ilé ẹ̀kọ́ kan mo ti máa kò tún yín akẹ́kọ̀ọ́ kò sí wàhálà màá sẹ́lómi ìdádìí ẹnu yín wà máa wo oúnjẹ kiri ń bì ní ẹni tó máa jẹ ewúrẹ́ nu yín bí tó máa jẹ ewé ìwà ń bẹ̀ yẹn mò ń wò máa sá kiri àbí wàá rí wọn wò wàá rí ewúrẹ́ tó kọlà. àtìkú àti àṣàṣì ọmọ ìjẹ́ tí wọ́n fẹ́ mi o àwọn fẹ́ mi o lórúkọ tá àtìkú àti àṣàṣì ikú olórí ọ̀dọ̀dọ̀ lórúkọ àti àṣàṣì àtìkú àti àṣàṣì ìjẹ́ tí wọ́n fẹ́ mi ìjìgbọ́nà àtìkú àti àṣàṣì kó wá tẹ̀lé lórí ẹ̀wọ̀n fẹ́ mi Fẹ́mi
ṣẹlẹ̀. tẹ́fẹ̀ẹ́ nú ẹ̀. jáde Fẹ́mi jáde. tẹ́fẹ̀ẹ́ nú ẹ̀ mo sọ. ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀. ilẹ̀. ṣókù lọ́wọ́ ẹ̀ àbótítọ́ ó ti ju òkúta lòmí máa ju ògúlùtù lù ẹ́ ó ju tiẹ̀ fún mi lọ́sàn-án máa ju tèmi láàrin òru mo bọ̀ wàá rí mi wò bí ìràn mo bọ̀. ẹ má lọ. Papa, hold on now. Papa, watch that. Papa, watch that. Wọ́n lé ẹ̀bọ̀ lẹ́yìn o, òun lára iwájú. Gbégúngún bá ń lé ní lóko, pátákó gbọ́dọ̀ lé ní lódò. Ìwọ̀nba ló yẹ ká sáré owó mọ́. Òun wáyé èyí abáyé lọ, bá fẹ́ bá kọ́. Bá fẹ́ bá kọ́. Ẹranko ni ẹ, aláìda ni ẹ. Kí ni mo ṣe? Aṣọ ò ní oògùn rárá. Àṣẹ ìdúró rárá lọ́kàn náà fún mi tí mò ń kó jẹ tó ń ṣàmì bílẹ̀ ìtajà bò mí. Ordinary ọmọ kékeré Awótadé, ordinary ọmọ kékeré Opati. Ó wá kó ẹrù kankan fún mi láti bí yẹ̀kẹ́ báyìí tó bá dàlú yẹn báyìí yọ gbẹ lóòrò ni àdàlú yẹn bá ṣe ló tún ṣe báyìí kiri. Èmi mọ ni. Máa kó ìgbàdú fún ẹ, máa gbẹ lójú eyín àfọ̀jáde. Sórí tó ṣe yìí, gbogbo ohun tí mo ti ná fún ẹ lájọ mo ti mẹ́nu àbàlọ́wọ́ ẹ̀. Máa kó àwọn bọ́ọ̀sì wa, wàá dáná sun bíi, wàá dáná sun ẹ̀dẹ̀nu. Ibi tí màá pa ẹ wà, ó ní màá gbẹ ẹ wà. Gbogbo ọ̀la, èmi máa kó ìgbàdú fún ẹ. Tọ́jú náà kọ́ máa kó ìgbàdú fún ẹ. Máa kó àwọn bọ́ọ̀sì wa, wàá dáná sun gbólé ẹ. Wo ẹranko yìí, máa lọ́ bò mí. Idiot, ọkọ̀ lẹ́kẹ̀ẹ́ wẹ̀rẹ̀ sọ́run. Èmi gbági lábà pàpọ̀ ò tẹ gbòǹgbò ọ̀nà sómi sùúrù. Èmi ló rí fún báyìí alága mo fàwòrán ara rẹ hàn ó ríra rẹ láì gbé. Ojoojúmọ́ lẹ́kùn ìgbére ojoojúmọ́ lẹ́kùn ìgbére àtọ̀kántà láǹtakùn àtọ̀kántà láǹtakùn ojoojúmọ́ lẹ́kùn ìgbére ìwọ ọ̀run ràlà ìjọ èrì ìgbìmọ̀ ìjọ o bá di tiẹ̀ ìjọ náà ni wọ́n bá tú tí o bá di láyé wọ́n bá tú lẹ̀ lóde ọ̀run èrì ìgbìmọ̀ kì í di tiẹ̀ kí wọ́n mọ̀ tú. Èrìgìmọ̀ òfìrí gidigidi èrìgìmọ̀ ikú tí pani lóòjọ́ èrìgìmọ̀ àrùn tí dini nídìkudì èrìgìmọ̀ àpáfín ni kó pa wọ́n àpá yọgọdọ tàbí ẹlẹ àpáfín ni kó pa wọ́n. Ayé ti ṣe. Ayé mi bàbá ṣe èrè ràn ní ẹ jẹ́ kí fóònù mi jábọ́ ṣe mọ́yé tó ta ni. Èbó ni ó bà tí ń jẹ́ yín tó ń wò ní òjẹ́ orí mi èyí tó yẹ kó kí mi kí n pẹ̀lẹ́ kí n má bínú. Mo ṣe máa bẹ̀yìn kẹ́ má bínú ẹ jẹ́ kí fóònù mi jábọ́ ẹ ní kí n má bẹ̀yìn èyí bọ́lẹ̀ kojú sí. Ọpọlọ rẹ ń gbọ̀n ó ti dorí kodò. Ọpọlọ mi ò gbọ́n bàbá ẹ má lọ wábì kọ̀kẹ́ kú sí. Ó jẹ́ kí fóònù olúwẹ̀ jábọ́ nísìn. Èmi. Ẹ ta ni yín kí ló ṣe bàbá yìí ẹ gbà mí o. Owó tó bí àṣebíṣera ẹ̀ ó máa ṣe ìṣòwò paraba tó ń farọ́kọ̀ ya bí ìtìgì ńlá kan àfàìlẹ́ nílẹ̀ ìyájà ló ń pa àyàbájábálẹ̀ nílẹ̀ ìyá bẹ́ẹ̀ ni.
tètè sọkò. ilé kẹsàn mi kiri. mi ò sọ yín sá inú mi dùn bí mo ṣe rí yín sá. àwọn ọmọ yìí ni wọ́n wá bá mi ní ṣọ́ọ̀pù ní gáràjì wọ́n ní stand mi yẹn pé kí n máa já tíkẹ́ẹ̀tì mo rò pé à ń já tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ni mo ṣe ní kí n wá rí yín sá. o fẹ́ pàtó fún mi. rárá sá. o fẹ́ jẹ́ kí n mọ̀ wípé já tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ o èmi kan change ẹ̀. rárá sá mo wò pé rẹ̀ pé nǹkan kan wà ń bẹ̀ ni sá. kò sí kankan ń bẹ̀ omi tuntun ló rú ẹja tuntun ló ti wọnú ẹ̀ àsìkò yìí ẹ máa já tíkẹ́ẹ̀tì torí wípé ibi tó ń sọ sí yẹn ó gba odidi mọ́tò àbí tọ́jú mọ́tò mi wọ́n bẹ̀ ṣe kò ní já tíkẹ́ẹ̀tì. ó máa já sá. já tíkẹ́ẹ̀tì tàbí kò palẹ̀mọ́ kó mẹ́ ojú báyìí lọ. ṣé àmà ẹ̀ understand mi sá nǹkan kan wà ń di ọ̀rọ̀ torí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sá. ó dáa nǹkan wà ń bẹ̀ ó wà ń bẹ̀ ṣé bí fẹ́mi lè yí support ẹni mi ò ṣe dáadáa ọ̀kan ọ̀dájú ni mí mo ń kówó jẹ mi ò ṣe dáadáa pẹ̀lú yín mo kọ́ra jù àbí ẹ̀ wá ń support fẹ́mi against mi níwọ̀n ọ̀pá tó kù ti máa lè máa ní rárá tó o bá ti lè sanwó tíkẹ́ẹ̀tì kó ń bẹ̀ tọ́lọ́pọ̀ tó wá mú yín tọ́lọ́ tó impose mi lé lórí tí n bá padà wọlé ẹ fàyè lẹ̀ ẹ gbọ́rùn lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ sá ẹ ràn mí lọ́wọ́ ni mi ò sí náà tẹ̀ ń sọ yìí sá. ìrànlọ́wọ́ ni wọ́n ṣe fẹ́ mi ìrànlọ́wọ́ wo ni wọ́n ṣe fẹ́ mi ṣé bá jẹ́ níwọ̀ ṣé bí wọ́n àjẹ́ ló mọ́ ọmọ ìwọ àtọmọ àtàwọn àjẹ́ yòókù ẹ ṣe pawọ́pọ̀ kẹ́ fèsì fẹ́ mi àbájẹ́ kọ́ nìwọ. lóde pawọ́pọ̀ tó bá kọ́kọ́ sí ni àjẹ́ sá. Grandma? Yes, Dad? Is this man fighting with you? No, not at all. He's not fighting me. But he's shouting at you. Don't mind him, but he's not fighting me, eh? Abáfẹ́mi ẹlẹ Allahu Akbar Allahu Akbar ẹ wo àwùjọ tẹ bá mọ̀mọ́ yìí àwùjọ tó lágbára díẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ dákun ìmọ̀ràn tí ń gbà yín ni pé ẹ mọ́ pẹ̀lú jọ̀mọ́ ọ̀hún láéláé kì í ṣe ibi tí ó yẹ kí wọ́n ti mọ́ ọ báyàn kódà àwùjọ tí màmá lọ wà yìí àfi ká bẹ lọ́run fún wọn kọ́ lọ́wọ́ lè foríjì hàn tọ́ ọlọ́run ní fi yín lẹ̀ ọlọ́run ní fi yín lẹ̀ ọ̀làlá hawla wàlá quwwata illa billahi ilẹ̀ àṣẹ ẹ sàmì kẹ́ fọwọ́ ìbọ̀jú ó jẹ́nu tọ́ ó dàbọ̀. kí ló ṣẹlẹ̀ wọ̀ bọ̀ mo sì ní kó má disturb mi mọ́ náà ó dẹ̀ má pè mo ti ní kó má pè nọ́mbà mi mọ́ kó sì kúrò lórí fóònù fún mi jàre. ta ni ẹ. wèrè bọ̀bọ̀ Túndé yẹn ni ṣá. ẹ gbọ́dọ̀ má wá sí pati yẹn o pati yẹn ẹ gbọ́dọ̀ má wá then ó kú ọ̀la lẹ gbọ́dọ̀ ti dé. o fẹ́ gba room fún wa ni. má gbọ́tẹ̀ fún yín náà àbálò yín sọ̀rọ̀ báyìí. mo ti mọ̀ pé business náà ló fẹ́ fi wá ṣe. o fọ́ ni business bá omi ṣe ní kí n bá fi ń ṣe business tí mo tún fẹ́ fi yín ṣe. ẹni tó bá ń bá yín rìn kò lè regret o. láéláé ó mọ̀ àwọn ọmọ ṣẹpẹtẹ rí. ọlọ́run ní kí n gbé wa bí torí jane nǹkan tó sọ yẹn kò fọ́n bù. o mọ plan tá a ti ní fún ẹ tẹ́lẹ̀ ni o wá ṣe wà ń sọ wọn kẹ́ ẹ gbọ́dọ̀ wá wà ẹ gbọ́dọ̀ a ní good plans fún ẹ. ọ̀gá kan. ọ̀gá àfọkọ̀ pa kan ni bẹ́ẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan tá a láyé fẹ́ rí. ó ní dáhùn. Hello? Hello? How are you? Ọ̀gá kan. Ìyàn ni ẹ. Bàbá. Ẹ jọ̀ọ́, ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé. Meeting ẹ má bínú sí mi ṣe rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀nà mi jìn gan èmi ò sí àrà rárá. Àwọn boys yòókù ńkọ́? Àwọn boys? Ẹ sà èmi ò sí pẹ̀lú wọn sà mi ò mọ ibi tó ní kálukú wọn wà bọ̀tí tí màá ṣe rè sà ṣe rí tí bẹ́ẹ̀ ni sà tí n bá ti drop call yìí lẹ́sẹ̀kẹsẹ̀ máa pe gbogbo wọn màá jẹ́ kọ́ mọ̀ wípé bàbá fẹ́ bá wọn sọ̀rọ̀. It's okay ó ti yé mi okay.
bẹ́ẹ̀ ni sà bàbá àgbàlagbà ọ̀dà kò burú sà all right sà yes sà àbó rí bàbá wèrè yẹn ṣá as usual. àdàbà ń pò gèdè pípẹ́ yẹn ní ògbọ́ ẹyẹlé ń gbọ́ kiri ni so ẹ̀yin dìtẹ̀ àbí ẹ̀fẹ̀ mi ní kálẹ̀ ọ́fíìsì very good gbogbo yín náà máa arrest kóníkẹ́nìkan gbé kọ́ọ̀lù. ṣé ó rò pa ṣì gan ni. kò tiẹ̀ yé mi. the other day o mú a lọ sílé ẹ oní nọ́mbà 34 rè àwárí kò kọ́lé kò ra ilẹ̀ ṣótán jagun ti gbàgbé. pé ń jẹ fámìlì ẹ lówó láyé mu ìyàwó lọ́wọ́ fámìlì ẹ ọ̀rọ̀ kọ̀ọ̀kan. ẹ wo bí ẹ̀yin boys ṣe rí gbogbo tẹ́ ń complain tó bá yẹ kó àná la wà ní position yẹn a máa ṣe jù bẹ́ẹ̀ lọ. ọ̀gbẹ́ni jọdá kéjọ tó wà mọ nǹkan tó máa ń kó gbẹnu oṣù ẹsẹ. ọlọ́run pé láàkàyè ti tó àgbẹ̀. ọlọ́run oṣù olóṣọ ẹ ní sùúrù ẹ ní sùúrù. ká yanjú ẹlẹ́yọ kọ̀ọ̀kan orí sùúrù lérè o. ká ní sùúrù kó máa ra aṣọ sí wa lọ́rùn ká máa tẹ̀lé lọ patí ká máa ṣe tour clear road mẹ́kùn ẹ̀jọ̀ ti gbà wèrè ẹ̀jọ̀ kí ni wọ́n wá. bọ̀dá kan ni mò ń wà bọ̀dá Jímọ̀. ẹ ti ṣílé yà o. tó bá di jọ́ Friday ló máa rí Jímọ̀. báwo ni wọ́n ṣe máa ń ṣe bẹ́yẹn báwo ló ṣe máa retí lómi tó ní sanwó. máa dúró sí ìjọ Friday. ó ti gbọ́jà yọ àyè. ó bá ní Friday ni tó bá di jọ́ Friday wàá gbowó ẹ lọ́wọ́ Jímọ̀. ẹ bá mi sọ fún wọn tí bá rí wọn kọ́lá mi ò ní tẹ̀kẹ̀ yìí ti pẹ̀lú wọn. ṣé a sọ fún ẹ pa àmọ́ Jímọ̀ rèé. kí ló kọ àgbọ̀n Jímọ̀ òun lọ́rọ̀ wa ayé làbọ́lá ọ̀gá kan ẹnìkan kì í jẹ́ kí lè fẹ́ ọ̀gá kan ò jẹ́ kí lè fẹ́ tẹ́ rí ẹ. kí ló lè ṣẹlẹ̀ tẹ̀sùn tiẹ̀ náà wá pé ìdá tí wọ́n ń lajà kí ló dé tó sì mọ̀ pé ìwọ gangan lójú ọ̀gá nígbà tá a wà lọ́fíìsì ìwọ gangan lọ̀gá máa ń rán síbi ìrọ́sọ̀rùn tí wọ́n yẹ kó padà bẹ́ẹ̀ kódà nígbà tí yẹn dalẹ̀ ni kódà. ẹ jọ̀ọ́ má bínú mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé èèyàn máa ń jẹ kí ló fẹ́ ni. láàrin èmi àti yín ọ̀gá tẹ̀ ń sọ yìí ọ̀gá kan ilé wọn á ti tó mélòó tẹ́ mọ̀. ilé ọ̀gá ó kọ́ mẹ́rin kan káà tó kan bí odò mẹ́rin papọ̀ ló kọ́ sójú kan náà sí street kan ó wá kankan tá a bá fo gádà tán ó kọ́ méjì pọ̀ sí ojú kan náà pẹ̀pẹ́ rò ó ń kọ́lé epo kan lọ́wọ́ èmi nìkan mọ́ mọ́ èmi àti ẹlẹ́pọ̀ gẹ̀rẹ̀ kò sí tọ́gà bọ́pọ̀ bá sùn láàárọ̀ aṣọ fún mi èmi àti ẹlẹ́pọ̀ débi pé kò sí tọ́gà lè ṣe ọ̀gá àṣìf wọ́n àṣìf nínú gbogbo àwọn èèyàn tó ti ń wà lálága kò tí ì sẹ́ni tó bá ọ̀gá níbi kó wà ṣe torí ó fowó de nǹkan mọ́lẹ̀ nǹkan gbìngbìngbìngbìn ló dé mọ́lẹ̀ àwọn ẹlòmíì obìnrin ni bí ó ti ń lọ lélẹ̀ ní ó rà léfélé ní ó mọ̀ gbà léfélé káàkiri ṣùgbọ́n ọ̀gá àrífidésì ni. tọ̀dọ̀ yín di mélòó járe. ààbò ló ṣe sọ báyìí ṣebí ẹyọ kan tí mò ń bá yìí náà mo ń bá yìí mi ti parí ẹ. I'm sorry to say mẹ́wàá ń ṣe yín ó kúrò ní nǹkan kan ń ṣe yín mẹ́wàá ń ṣe yín sà. ẹ sà tọ̀dọ̀ yín tẹ̀ ń ṣe lọ́wọ́ yẹn gbígbà wọlé tí ń ṣe jàre. ntọ́gà kan fi ń yé mi ni pé tó ń bá parí ẹlẹ́ẹ̀kejì tí gbogbo wa bá wá sowọ́pọ̀ tó ń fi wọlé ẹlẹ́ẹ̀kẹta wọn á kan lè fún mi. àwa jẹ́ pé ẹ fi 12 years kọ́ 4 flat ẹ ti wá rí i pé kan ṣe yín 12 years fi kọ́ 4 flat èèyàn kan wá kọ́ ilé 36 ní ọdún mélòó ẹ sà ẹ kà try ẹlòmíì. ayé ọ̀gá ò ní da ó sì ṣe sí mi lójú nǹkan tí mi rí kò ní da fún ọ̀gá kan. kà yẹ wọn adé máa sọ young child grow ìjọ wọn ni young fẹ́ grow. ó tọ́ mọ̀ ni. we are the leaders of tomorrow leader yẹn ò tí ì dé nísìn. pé ká yí kíní padà ká wo tẹ́lẹ̀ náà máa dánwò. ẹ ká change. tó wá jẹ́ bẹ́ẹ̀ èmi náà tẹ̀lé yín èmi náà ti tẹ̀lé yín báyìí o wo kankan mo fẹ́ kó o mọ̀ èmi ò ní kúrò lọ́dọ̀ ọ̀gá kan báyìí o ṣùgbọ́n sọ fún Fẹ́mi pé ọ̀dọ̀ ẹ̀ mo wà màá jẹ́ bí ilẹ̀kùn tí ń ṣí sínú tó ṣí síta tí mo rí gbogbo ohun tó ń sọ gbogbo tó bá ń sọ báyìí mo mọ̀ fún information fọkànbalẹ̀ Fẹ́mi ò gbọ́dọ̀ dà mí o. kò tí ẹ lè dá wa. ó ti tán ó ti tán ó ti tán. ayé làbọ́lá ọ̀gá kan ẹnìkan kì í jẹ́ kí lè fẹ́ ọ̀gá kan ò jẹ́ kí lè fẹ́ tẹ́ rí ẹ ọ̀gá kan òun lọ̀rẹ́ àríre máa kọ̀ ọ̀gá kan adarí má rẹ̀ nígbè ọ̀gá kan ṣóun lọ̀rẹ́ aṣálẹ̀ jẹ́ ọ̀gá kan ò bá gbé jẹ́ kí oníyì o ọ̀gá kan ilé sọ bí. nígbà tí wàá sọ wípé ibi tẹ́ ń lọ sìn ẹnìkan kan ò lè tẹ̀lé yín lọ ẹ̀yin nìkan lẹ máa dá lọ bẹ́ẹ̀ tẹ́ bá dọ̀hún tẹ́ bá nílò ọmọ tẹ́ máa ránṣẹ́ ń kọ́. ìwọ má wọrí
tí mo bá nídìí èèyàn màá pè ẹ́ màá gbé mọ́tò lọlé. bàbá ẹ̀wù tó lè gbèrú ju kékeré. jọ má bínú wọn sí mi eré àyè ló gbé. jọ ibi ni àbí other side mo ti máa rí ọkọ̀ ojú omi lọ sọ́dọ̀ bàbá Èjìgbọ̀nà. ẹ yà sí bí kẹ bàbá ibi ìbàlẹ̀ tí máa wọkọ̀ tó ń lọ sí ọ̀dọ̀ bàbá Èjìgbọ̀nà. ọkọ̀ ojú omi lẹ ti máa wọ sà. ọkọ̀ ojú omi lẹ ti máa wọ. ìwọ bá ṣe yọnu. ọ̀gá kan àtún alẹ́ ẹ lórí ẹbọ rẹ o ẹ lórí ẹbọ rẹ ikọ̀ ayé kọ̀ọ̀kan kọ́ bá la. ikọ̀ kì í kéjò lẹ́sẹ̀ ẹ lọ gọ̀lọ̀ ẹ bọ gọ̀lọ̀ ológì ní ayé àfi kẹ́ lọ kẹ́ bọ̀ ẹ̀bọ̀n náà lọ kẹ́ bọ̀ gọ̀lọ̀ ẹ lọ gọ̀lọ̀ kẹ́ bọ̀ gọ̀lọ̀ ló máa lọ gọ̀lọ̀ ló máa bọ̀ àwọn àdá wọn kì í rògbò àrè máa bọ̀ ìwọ́n lológbò dúdú èsè gọ̀lọ̀ ló máa lọ gọ̀lọ̀ ló máa bọ̀ torí tẹ̀yìn bá lọ gọ̀lọ̀ tẹ́ bá bọ̀ gọ̀lọ̀ ìgbà yẹn gọ̀lọ̀ àwọn kan máa jẹun gọ̀lọ̀. ọ̀gá kan kò sámọ́ náà àfọmọ́ tó bá fẹ́ kú ọ̀gá kan. ọgbẹ̀rẹ̀sà ẹlẹ ẹjọ ọ̀dọ̀ bàbá Èjìgbọ̀nà ni mo lọ. ọ̀dọ̀ wọn jìnnà sá. ó jìn ṣe bá kojú mi débẹ̀. àfi tọkọ bá kún lálẹ́ mọ́fùtà. ẹ̀dọ́ ṣe tẹ́lẹ̀ ọba pé sí ẹ lè gbé mi lọ. àfi tẹ́ bá máa ṣàtà wa. wọ́n tó ṣàtọ̀ kojú omi náà. bẹ́ẹ̀ ni sá torí bẹ́ẹ̀ jìnnà. olórí burúkú fẹ́ mi yìí o olórí burúkú lè fẹ́ mi ẹ wo wàhálà tí fẹ́ mi kó mi sí ṣó dáa ẹ wo wàhálà tí fẹ́ mi kó mi sí láì gbé láì fà láì ta láì ro. ṣé báyìí mọ bẹ́ẹ̀. mọ bẹ́ẹ̀ sá. iye kíye tá a bá fẹ́ gbà màá sọ fún yín ẹ jẹ́ ká lọ kó sá ti kí n tí mo bá lọ ẹ sábà pé kọ́ lọ́ọ́ di oyanjú. àmín. ọ̀yà ẹni. ibi ilẹ̀ máa bá wa dé sá. ibo tóbi ibo kò sí step ẹ fà mí. ẹ ṣe olórí burúkú fẹ́ mi olórí burúkú ni. ẹ gbọ́ kí ni mi ẹ bọ́ fà jókòó ẹ gbọ́. mi ò lè kọjú síwájú báyìí ní ẹ̀yin lẹ́tẹ̀ ń kọ síbẹ̀ yẹn. Fẹ́mi kódà. ẹ rọra ṣe o alágbára ayé ẹ rọra ṣe alágbára ayé orílẹ̀ ayé débi tí àyà ẹ rọra o ayé kì í ṣe tẹnìkan ṣoṣo kẹ́ẹ̀gbọ́n sétí ayé asán láyé yìí o ẹ rọra. àforí olórí borí nítorí ipò ṣódẹ̀dá bó olóòní darúgbó bó pẹ́ bóyá èyí atán lẹ́nu agbára atán ipò àfonípò sílẹ̀ tó bá yá ayé lába ayé náà la ó fi sílẹ̀ sí o bẹ́ẹ̀ ni ẹ rọra alágbára ayé ẹ rọra ṣe alágbára ayé o orílẹ̀ ayé débi tí àyà ẹ rọra ayé kì í ṣe tẹnìkan ṣoṣo kẹ́ẹ̀gbọ́n ẹ má ṣàyè ìdáwọ́ ìlọ ayé asán láyé yìí o ẹ rọra. wọ́n lé ẹ bọ̀ lẹ́yìn o òun lára ìwájú gbẹ́gungun bá ń lé ní lóko pátákó gbọ́dọ̀ lé ní lódò. a nu ẹ̀ tó rìn àjò ọjọ́ mẹ́ta. ayé mi o ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni àmọ́ tó bá fẹ́ kó jẹ́ ìṣẹ́jú mẹ́ta a nu ẹ̀ 200,000 naira. ètò 42,000 ló kù lápò mi mo ti náwó tó pọ̀ rẹpẹtẹ lónìí. ṣé ò ní ATM ni. ATM. bẹ́ẹ̀ ni. tí n bá ní ATM kò sí báǹkì bíi. fún mi l'ATM ẹ. ATM. ATM. ayé mi. ó yá kọ iye owó tó fẹ́ fún mi sí bíbáyìí. 200 lẹ́gbẹ̀ẹ́ àrí. bẹ́ẹ̀ni. màá dọ́dọ̀ Èjìgbọ̀nà láìpẹ́ yìí. bẹ́ẹ̀ni. 200
200,000. fi píìnì ẹ sí. ẹ jọ owó pọ̀ ń bẹ̀ torí ọlọ́run owó pọ̀ ń bẹ̀. àwọn oúnjẹ bíbá iye tó bá kọ la máa yọ. ṣé ìwọ bá 200 lẹ́ máa yọ. bẹ́ẹ̀ ni. 7,300. fi ATM ẹ sí mi lẹ́nu. tí o bá lọ jáde tó wá gbé mi nǹkan. kò lè gbé mi. mo mama kí ni ká vibrate mọ̀ mi lára. Bọ̀dá ó ti lọ. Ọ̀pọ̀ ìrọ̀rẹ́ mi. Ó yá. Ẹnu ọ̀nà rẹ̀. Ọ̀nà ọ̀rẹ́ ìgbọ̀nà rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan mo dúpẹ́ mà ẹ ṣé mo dúpẹ́ ó yẹ já lọ. Ẹ wọlé ìwọ ló níṣòro èmi kọ́ mo níṣòro. Ìbílẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí 250 ni mo fún iná ní sísísí. Ẹ ń bá mojú ògùn ló ń pa bìnrin rè káàkiri wọlé báyìí káde. Ayé mi o. Mọ̀mídà. Mọ̀mísí. Mọ̀mí. ATM. 250. Kò ní dáa fún Fẹ́mi sẹ́ẹ̀. Ṣé mo sọ bẹ́ẹ̀? Kò ní dáa fún Fẹ́mi. Tọ́ni o, àdánù tàmí yàn kò ní yé Fẹ́mi sẹ́ẹ̀. Ẹ lọ sà. Ẹ sì sà. Ẹjọ́ kínní, àgbọn ló lé mi. Ǹlẹ́ o. Èmi ní Èjìgbọ̀nà gbé fákárí dá ọmọ babaláwo òsápẹ̀lẹ̀ bí ẹni tí ń tọ̀run bọ̀ wálé ayé. Ǹlẹ́ o pópó ọlá ọmọ àbẹ̀bí. Ẹ mọ̀ mi. Mo mọ̀ ọ́ kó o tó dénú ìyá rẹ kí ìyá rẹ ó tó lóyún rẹ ni mo ti mọ̀ ọ́ dáadáa. Bébí nítorí Fẹ́mi ló ṣe ń dààmú ara rẹ kí báyìí. Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sọ lórí burúkú ni Fẹ́mi mo pè kó wá jẹun ó dẹ̀ dì mí lọ́wọ́ mú ẹni tí mo mú jáde láti inú gọ́tà láti inú ẹrẹ̀fọ̀ mo wá ṣe ẹ̀kan mo fẹ́ parí ẹ̀kejì jẹ́ ń ṣe ẹ̀kan sí kó máa bọ̀ ọ̀tọ̀ o ẹ̀ṣẹ̀ tí mo ṣe Fẹ́mi nìyẹn. n Fẹ́mi fẹ́ sọra rẹ̀ dìdágìrì ó fẹ́ jámọ́ lẹ́yìn ẹ̀kùn rẹ̀ tán ó fẹ́ sọ ọ́ sí kolombo. ẹ gbà mí bó jẹ́ kíkú bó jẹ́ rírùn kí sá ti dorí eyín lè mímọ́. ìrìn àjò ńlá kan ló rìn ọ lọ sínú igbó ńlá lọ́dọ̀ àyàngbá ọ lọ rè wá ẹyin òróró wa. inú igbó ńlá. bẹ́ẹ̀ ni mo sọ fún un. lọ́dọ̀ àyàngbá ayé mi wá ta báyìí ó mú mọ́ tó jẹ́ inú igbó ńlá báyìí bí mo ṣe fẹ́ rí gbogbo òrìbá ọlọ́mọ ṣàánú mi. èmi ò fún ọ ní atọ́nà tí ó tọ́ sọ́nà bẹ́ẹ̀. ọgbọ́n bẹ́ẹ̀ ni mo sọ. èlò ló máa ná mi báyìí. owó bọ̀ mi. ẹ máa ro rẹ̀ ẹ máa rọra mọ́tò bí ẹ fẹ́ wọ̀ mọ́tò bí ẹ fẹ́ wọ̀. mọ́tò níbí. ó máa ṣe o tí yàrá bá gbé ní sánlẹ̀ kékeré agorí ẹni. tí yàrá bá gbé ní sánlẹ̀ kékeré á dẹ̀ máa gorí ẹni kọjá. ó máa ṣe o èmi ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀ ni mo wá dẹni yẹ̀yẹ́ nínú igbó eléyìí ní òsítà sí mbẹ̀ yẹn ọ̀yọ́ ayùngbà náà lọ́dọ̀ ẹ̀ eléyìí ní mọ́tò gbòmù fẹ́ wọ̀ sẹ́wọ́n mọ́tò lòdì àpáta níbo la tí wọ́n fẹ́ dọ́dọ̀ ọ̀yọ́ ayùngbà báyìí olówó. Agbalaza. Mo rí ẹ má bínú ẹjọ́ ẹnìkan tí mo rí lẹ́ẹ̀kan. Kò jọ mí èmi kankan lórí. Ẹni eyín ẹ̀ tó náà ó ṣe àtẹ̀kẹ́ kẹ́kẹ́kẹ́. Ohun tó máa ń ṣe èèyàn máa dárí oorun náà rèé
nípa pé ká máa fojú pani rẹ́ ká máa fojú tẹ́ńbẹ́lú èèyàn ìrìn tó yẹ kẹrin láàrin ọgbọ̀n ọjọ́ ẹ wàá fi ọgbọ̀n ọdún rìn ṣọ́ráyé èmi jókòó ń bí ẹ léèrè wípé mọ́tò ògbó ló fẹ́ wọ̀ ò rí mi bí arìndìn ò sọ̀rọ̀ ṣé wo mọ̀ wípé ibo ló ń lọ ni mò ń béèrè yẹn. tẹ́ ń béèrè ní mọ́tò mo wá rí i pé inú àpáta la wà mo rí mọ́tò fẹ́ gùn. lẹ́yìn tó máa kàn fi sọ wípé mò ń lọ sọ́dọ̀ Yányúgba. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ forí jì mí ẹ wo mo ti jẹ ìyà tó pọ̀ ó gbé ṣẹṣẹ rí ti ẹ sà ẹ wo tí Fẹ́mi fojú mi rí ọmọ pinni sí èmi ni mo mú tí mo mú báyìí tí mo train ẹ tí mo sọ di èèyàn mo jẹrẹ báyìí mo ní kó gbà kó jẹ ẹ wo tí Fẹ́mi fojú mi rí ọ̀dà ẹ jọ̀ọ́ báwo ìfẹ́ dọ́dọ̀ Yányúgba. ó ti débẹ̀ tán ìtòsí ọ̀dọ̀ Yányúgba náà ló wà yìí. ẹ ṣé ọ̀dọ̀ Yányúgba rè. ayé mi o ok ẹ báwo yọ fẹ́ gun orí òkè báyìí. eléyìí náà tún ti lọ ó sì wá já ayé disappear lára wa lónìí báyìí lọ́hùn. àsúré ṣiṣẹ́ bẹ́ẹ̀ máa lé lórúkọ tí wọ́n pe kú àrègẹ̀rẹ̀ bẹ́ẹ̀ máa lọ́rùn sọ́nù lórúkọ tí ẹ pe àrùn olóhùn wéré tí rán máa lọ́rùn ọ̀sán ẹ̀gẹ́ lórúkọ tá a pẹ́yìn ìyá mi àjẹ́ wàá lò gíríta ànàmúntọ̀gà etí ológin ní òní di lókè àjà kọ́ mọ́ lè gbọ́ fún ìpín tí òkúté bólógin ní bá gàjà ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kó. débi ń pé ọ̀rá pẹ̀rẹ̀ kankan. orí kankan. ọ̀rá pẹ̀rẹ̀ kankan. ọ̀rá pẹ̀rẹ̀ kankan. àmọ́ yẹ kí olùlànà tí mo fún Pópóọlá ó yẹ kó ti lànà ẹ̀dọ́nà Àyùngbà. ìmúkùmúlà mú gbà lé ìlòkulò lálómi ẹ̀bọ́ ọ̀dẹ̀ báṣọ bá gbọ́ àdàkísà jẹ́jẹ̀jẹ́. èjìgbà ó ti ń gbóná ó ti ń gbóná ó ti ń gbóná ó ti ń gbóná. èjì wọ́n àwọn àgbẹ̀ láòjò wàràwàrà wọ́n àwọn àgbẹ̀ kan Olódùmarè pàjùbẹ̀ ìpalẹ̀ ẹ̀gbìn kankan adébáfún àjẹmọ́lẹ́jì ògbé ọmọ ajífọ́ oúnjẹ bí agogo ń gbé abọ́dá lógbò ṣẹ̀ṣẹ̀ ní mọ́wọ́ ọjọ́ àkèrèjù kó bá ta lẹ́ńpà ńjọ́ náà ní ọ̀rọ̀ ọ̀run alákejì wàá lò gíríta Pópóọlá wàá yúnre ọ̀bọ̀rẹ̀ ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkéjò iye ọmọ tálápẹ́ ní bákórè gbalẹ̀ ní kóbọ̀ fínní náà ládìẹ tó kù ìmọ̀bọ̀ ọ padà wàá bá mi lọ́dẹ olùlànà tí ń bẹ lọ́rẹ́ yóò sìn ọdọ́dọ̀ Àyùngbà ọ̀gángan ọ̀nà bẹ́ẹ̀ lára kì í sọ ọ̀pàdé Àyùngbà ọ̀pàdé Àyùngbà ọ̀pàdé Àyùngbà ha ńgbà lọ. ojú ìpọ́nsẹ̀ ẹ̀ mọ́la. ẹjọ́ ta ló lọ nǹkan bí o. ta ló lọ nǹkan o. èmi ni o èmi ni ẹjọ́ ń bọ́lá wa o. ẹjọ́. èmi ni Àyùngbà. ẹ̀yin ni Àyùngbà. bẹ́ẹ̀ ni èmi obìnrin bíi iná àjọ̀nú èèyàn tí ń dẹ́rù bara ẹ̀ ẹ̀yin òwòrò ló wá gbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ayílára ní ṣàwọn olóde ìsálú ayé ọ̀kàkàkà ọ̀kàkàkà ẹ̀yin òwòrò ẹ̀yin òwòrò ẹ̀yin òwòrò. gbà á lọ́wọ́ mi tó o bá ti rí èjìgbọ̀nà kó o fún lẹ́yìn ọ̀hún ó dìgbà. ayé làbọ́lá ọ̀gá kan ẹnìkan kì í jẹ́ kí lè fẹ́. ọ̀gá kan ò jẹ́ kí lè fẹ́ tẹ́ ẹ rí ẹ. ọ̀gá kan òun lọ̀rẹ́ àríre máa kọ̀. ọ̀gá kan adarí má rẹ̀ ní pé. máa bá gbogbo ayé ìjẹ́ ìgbà yìí kúrò ní ìṣàjẹ́ tó pọ̀ jù.
ẹ tún ti débi. mẹ́yìn yẹn lé mi lọ́wọ́. mo ti fún yín lówó. ó ní nǹkan tí mo fẹ́ fi ṣe mo ní kó mu lé mi lọ́wọ́. ẹ má tẹ̀ mọ́ yín fún yín wàhálà tí mo ṣe látọjọ́ yìí. ṣebí mo ní kó mu lé mi lọ́wọ́ ní nǹkan tí mo fẹ́ fi ṣe. ẹ má fà gidi gbà ẹ má fà gidi gbà. tẹ̀yìn gidi original ni ó sọ fún mi olóríjìnà yín ni ẹ ṣe o. irọ́ ló pa ẹ̀yìn ò lè mú délé. ayé tètè mú délé ẹjọ́ torí Ọlọ́run tẹ̀kẹ́ mú délé ẹjọ́ ẹrú wa láti mú délé. ẹ má ṣe yẹn fún ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣe yẹn fún yẹn. níwọ̀n ìgbà tó ń bọ̀ lọ́dọ̀ mi tẹ́ ẹ̀ ti dá dúró ẹ lè gbẹ́yìn òwòrò yìí lọ́wọ́ ẹ̀. ǹjẹ́ ìwọ béèrè ohun tó ṣe lọ́wọ́ ẹ̀ kó o tó júwe ọ̀dọ̀ àyùngbà fún. ìyẹn ò kàn mí ṣé torí ẹ̀ lè ṣe wá gbáwọ̀ mi wọ̀. bẹ́ẹ̀ ni. èyí ni mo ṣe yóò dá o èyí ni mo ṣe yóò dá o ní èyí mo ṣe yóò dá o. ẹ ti gbọ́nà ẹ ti gbọ́nà ẹ ti gbọ́nà. ẹ gbà. alágbára ayé orílẹ̀ ayé débi tí àyà ẹ rọra ayé kì í ṣe ẹnìkan ṣoṣo kẹ́ẹ̀gbọ́n sétí. ọ̀yà ọ̀ bẹ́ẹ̀ ni bí ìbá sọ pé lọ pé atọ́nà tí mo fún ọ ẹlòmíín lọ ìrìn àjò tó lọ láàrin ọjọ́ méjì yìí tí ó lọ láàrin ọjọ́ méje tí ò ní rí. ọjọ́ méjì kan mo lọ kò pẹ́ tí mo lọ. ọ̀dà kankan mọ́ odidi ọjọ́ méjì gbá kololo lọ́hùn àmọ́ tí ò lè jẹ́ ọmọ ni wípé níbi tó lọ́hùn ilẹ̀ èṣù ọ̀yẹ́ máa ń là ń bẹ́ gbogbo ìgbà nígbò ọ̀yẹ́ làgbò tí ò jẹ́ ọmọ mi. ẹ wá jọ ẹṣin orin kan fún mi ẹ má jẹ́ kí ìyà ìjẹ mi gbé Fẹ́mi fìyà jẹ mí sá Fẹ́mi fìyà jẹ mí ẹjọ́ ìyà yóò gbọ́dọ̀ jẹ mí. ìwọ ẹ fún rẹ lọkọ yàrá rẹ àìbóníṣù wà níbi ìgò wọgbà. alọ́sẹ̀ jẹ. yọ má dánwò tọ́ ọba ẹ lè ṣe jẹ báyìí ọmọ dákú ọmọ dájí ọmọ dákú ọmọ dájí ọmọ dákú ọmọ dájí ni má dánwò ọ lọ sí di igi ọ̀dọ̀ mi ó fi gbogbo ẹ sílẹ̀ mẹ́ta má jáde lẹ́ẹ̀kẹta o wá. àfọmọ kọfọmọ okun ọtán kúrò ìdílé pé. kárí sọmọ. Fẹ́mi mo gbé ẹ léyìí tán o fẹ́ fi gé mi jẹ kò wù mí kí n pa ẹ́ ṣùgbọ́n ìwà ẹ fúnra rẹ kò ló pa ẹ́ torí mi ò mọ nǹkan tó kẹ́ ẹ̀ nínú ọ̀rọ̀ lọ́rọ̀ mo bẹ́ ẹ níwájú mo kí ẹ jẹ inú ẹ rẹ fọ́ mo ti mú ẹ jáde mo raṣọ sí ẹ lọ́rùn mo fún ẹ lówó oúnjẹ síbẹ̀síbẹ̀ mo ní o wá jẹun ló fẹ́ dì mí lọ́wọ́ mú nígbà tó o bá dọ̀rùn wà wá jẹ́ adọ́rùn mò tọ́ Fẹ́mi ọmọ ayé là gbé o ẹ̀mẹ́ta là pọ̀kù pópó tá a bá pọ̀kù pópó alàyà sọ̀rọ̀ Fẹ́mi ọmọ ayé là gbé o ó dé ní Fẹ́mi ọmọ ayé là gbé o ó di méjì Fẹ́mi ọmọ ayé là gbé o ó di mẹ́ta. ọ̀rẹ́ ló pa ọkọ̀ ọ̀la ẹgbẹ́ mi o. ọmọ àbúrú lèèyàn o ìka ìjọ ni ẹ o. kí ni mo ṣe ẹgbẹ́ mi o wọ́n ti di mi o wọ́n ti mú èmi ò rí wọ́n rí o. ìyá ìwòrè. èmi rè. ń bọ̀ lọ́gbà dẹ́yìn èdè mú ọ ní e. láyé èdè kẹ̀. ṣé ìwọ ọmọ pàjá tó bá fìbínú wọn lé ẹkùn yóò fàyà lásọ. àríkèrè o ọlọ́kọ̀ tó wà Fẹ́mi wá sílé ayé. ìyẹn ni mo rí lẹ́ẹ̀kan rí. ìwọ gánmà níkà o awókáwo ni ọ́ o awọ ọ̀dàlẹ̀ sí ní ọ́ pẹ̀lú bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn mẹ́jọ wá bẹ́ẹ̀ ṣé kò yẹ kí wọ́n béèrè wò. pé kí ni. ìkàlẹ̀ yín méjèèjì. a pè ní wá jẹun kó sì mú ni lọ. èèyàn ti joyè lẹ́ẹ̀mejì ó tún wá fẹ́ jẹ lẹ́ẹ̀kẹta ó sì wá bá ọ ó fẹ́ gbẹ̀mí ọmọ èèyàn ìwọ náà sì gbà láàyè. ẹ filẹ̀ bẹ́ẹ̀ni bá ṣe tó lè yẹn ṣe é bùkélé ẹ filẹ̀. ó bá wá rí bẹ́ẹ̀ ó rí ìdá ahun náà nípa ahun lẹ́ni ilẹ̀ yìí méjèèjì láyé mọ́. inú mi ló bà inú mi ni o. bàbá o bàbá ẹ ràn mí lọ́wọ́. mo lè yà lẹ́sẹ̀. ẹ lè yé. mo yà lẹ́sẹ̀. mo kú o. Gbogbo ọ̀la mo lẹ́sẹ̀. mo lẹ́sẹ̀. Owó tó bí owó tó bí
tètè sọkò là ń sọ ògúnlùtù ẹni sọkè ìyá sọdàrọ ibi tí tẹ̀lé kọ́ parí sí ìtẹ̀lómi ti bẹ̀rẹ̀. ẹgbẹ́ awakọ̀ ilẹ̀. Thank you so much. Mi ò mọ bí mo ṣe lè appreciate yín tó but mama continue láti máa dúpẹ́ lọ́wọ́ yín náà ní ẹ ṣé gan. Ṣó ti yé wa sìn mo kàn fẹ́ kí a mọ̀ wípé wọ́n ní omi tuntun ti rú ẹja tuntun ńlá ó ṣe kíni o ó ti wọ inú ẹ̀. Ó dà pé bí a bí meeting kẹrin tí a máa ṣe ní láti ìgbà tí ọ̀gá tí wọ́n ti lọ síbi tí àgbà ń rè. Meeting kẹrin tí a dẹ̀ yìí ṣe yìí náà ó dà pé mi ò sí nínú méjì ń bẹ̀ torí pé mo travel out àbí bẹ́ẹ̀ ni nǹkan àbọ̀ láti ibi tí mo lọ ó máa dé unit ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan. Thank you so much. Straight to the point, most especially to the youth in the association. Gbogbo ọ̀nà òun la gbọ́dọ̀ gbà láti jẹ́ kí ẹgbẹ́ tó gbọ́dọ̀ gbà sókè sí. Okay, we should know way and manner to restructure the association, to put a lot of things in place, to rearrange ourselves, láti jẹ́ kí àwọn èèyàn tó ń rí wa níta kí wọ́n lè rí wa gẹ́gẹ́ bí other profession tó wà níta. Kò yẹ kó máa discriminate láàárín onímọ́tò àtẹni tó ṣiṣẹ́ ní bank. Okay, profession olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. We are specialized in cars, gbèrò, commercial vehicles òun làwa specialized ní lórí. Àwọn specialized lórí pé kó máa bá wa tọ́jú owó. Àwọn míì specialized lórí pé insurance and all those things. Profession ti wà nìyẹn. Ẹ jẹ́ kí a jẹ́ kán mọ̀ power náà jáde. We know what we are doing and we know what we want, and that is why we are here. So by this, ẹgbẹ́ wa a lè níyì, a lè jọ lọ síbi kan wá rí wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Lágbára Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Ọlọ́run á bá wa ṣe. Okay, mo yọ ìwé ìjáde nítorí àwọn tí a suspend nínú ẹgbẹ́ mi. Ẹ wo abẹ́ gbọ́ ìgbà téèyàn bá wà nínú ilé la lè báyàn wí tó bá wà tẹnu wa ò lè ká. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn ẹ pè wọ́n wá ẹ jẹ́ ká bá wọn sọ. Tẹ bá ti pe ọ̀gá tiwa ẹ máa fi orí àtọ̀jọ́ sí ọ̀gá tiwa ọ̀gá tiwa ọ̀gá tiwa. Rírú ṣàmàlù rú. Ẹ wo lábẹ́ alága àti gbogbo ilé. Tẹ bá gbọ́ gbà fún ọ̀gá ìlú yẹn ká máa pè bẹ́ẹ̀ mo gbà fún ọ̀gá bẹ̀. Torí pé kínní ó wà bẹ́ẹ̀ ọpọlọ ìdédé ẹ̀yàn fìyàn mo gbà fún twice. Ojú yín kò ní fọ́. Atuma lẹ́nu ẹ̀ anyway ojú tó rókun tó rọ́ṣà bójú náà bá fọ́. Iye ló kù. Má lọ bẹ̀ Emeka má lọ bẹ̀ mọ́ torí pé iwájú la ó máa lọ. Iwájú la ó máa lọ. A ò ní rẹ̀ yìí mọ́ iwájú la ó máa lọ. Abáfẹ́mi ẹlẹ Allahu Akbar Allahu Akbar. Ẹ wo àwùjọ tẹ bá mọ̀mọ́ yìí àwùjọ tó lágbára díẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ dákun ìmọ̀ràn tí ń gbà yín ni pé ẹ mọ́ pẹ̀lú jọ̀mọ́ ọ̀hún láéláé kì í ṣe ibi tí ó yẹ kí wọ́n ti mọ́ báyàn. Kódà àwùjọ tí màmá lọ wà yìí àfi ká bẹ lọ́run fún wọn kọ́ lọ́wọ́ lè foríjì hàn tọ́ Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim ẹ sàmì kẹ́ fọwọ́ ẹ̀ bọ́jú ó ti jẹ́nu. ìdáhùn sí wọn pa lọ́ba ń ikú odò tí kò mú ẹ o ẹni tó fọwọ́ fa ṣoṣo
ó ti wá rí ṣoṣo. Àrí ìyọnu kò wá tán. Àṣebíṣera ẹ̀ ó máa ṣe. Àṣebíṣera ẹ̀ ó araba tó ń farókọ yá bí ti igi ńlá kan. Láéláé. Àfàìlẹ́ nílẹ̀ ìyájà ló ń pa àyàbájábálẹ̀ nílẹ̀ ìyàpọ̀bọ̀. Ẹ̀rín làkàtà mo ṣubú kò lè dìde ló bá tán. Bá a bá lé ní tá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Ẹni tó bá wá ìwàkúwà dandan á rí ìrìkúrìn. Ìjẹ tí ẹ̀jẹ̀ tẹ̀tẹ̀ o ẹ má jẹ dágunró. Dágunró ò ṣe é jẹ akẹ́yìn àparò. Àríyànjú kò wá tán. Àṣebíṣera ẹ̀ ó máa ṣe. Àṣebíṣera ẹ̀ ó araba tó ń farókọ yá bí ti igi ńlá kan. láéláé. Àfàìlẹ́ nílẹ̀ ìyájà ló ń pa àyàbájábálẹ̀ nílẹ̀ ìyàpọ̀bọ̀. Ẹ̀rín làkàtà mo ṣubú kò lè dìde ló bá tán.